sani wọn lọ fọgán sókiri inú oko àpẹẹlẹ òhù àgbẹnìkẹlẹ bàbá onítòhù baálé ní ògún bàbá ní àtàbàbà ikú àpènà bàbá ògbéni ọlọmọ síkàtà bàbá àgbàdo ọkàn lórúgbà hòsà náà ní ń bẹ lálejò ọ̀run òṣèlú fani bàbá wọn. ọba aládé nílẹ̀ Yorùbá àjẹ ọba nínú chọ́ọ̀chì o ọba aládé nílẹ̀ Yorùbá àjẹ ọba ní mọ́ṣáláṣí o òkè ọya mo máa ń tẹnu mọ́ òkè ọya náà ti ń jọba ní mọ́ṣáláṣí. The executive governor of the state, tí commissioner wa fún ètò amáyédẹrùn tí wọ́n ṣojú, commissioner akin káàbọ̀ a fún yín ní ọ̀wọ̀ tí ó yẹ ká fún gómìnà wa àti àpọ́nlé tí ó tọ́ sí gómìnà wa ẹ ṣé àti gbogbo àwọn tí ẹ jọ kọ́wọ́ rìn débí. Our own president and the permanent chairman Osun State Council of Obas and Chief, our father, the Arole Odua Ọ̀ọ̀nìrìṣà tí ọba tèmídìrẹ́ ń ṣojú fún Akí Arole Odua àṣẹ̀bá ní ọkú kalẹ̀. Olú ọ̀fìlẹ̀ ogbó àrùn fẹ́ṣù àṣẹ kí wá dárúkọ ẹ lónìí. Ok, ààrẹ pọpọ́ dá ọ̀rẹ́ olúwéré ọba àbíkúlá àgbájẹlọ́lá ọlá àti ajagunláṣẹ kábíyèsí ọba tí ìlú rẹ̀ forúkọ jọ Benin àti Delta Àyígbè, ṣùgbọ́n Àyígbè ilé kìí ṣe ti Ẹdó ti Ẹgbẹ́dọ̀rẹ́ local government ni Olúkúrò ti ilẹ̀ Òkúrò. Kábíyèsí lóhun ti ọba lọ́yàn ní ìpínlẹ̀ Kwara. Àwọn ẹ̀kọ́ láti ìjọba ìbílẹ̀ Ẹgbẹ́dọ̀rẹ́ ẹ̀yin méjèèjì mo ní tọ̀wọ̀tọ̀wọ̀. Araba ti ilẹ̀ Òṣogbo High Chief Ifáyẹmí Ẹlẹ́bùúmọ Àyìndé kátùkì káàbọ̀ lẹ́ẹ̀kan sí nítorí onílẹ̀ yìí bí ẹ̀ ṣe àjòjì ní ààfin àjọbẹ̀rẹ̀ níbí ní ọdún tá a délẹ̀ yìí náà ni. Araba ti Kúta àti ọ̀rọ̀ lóru Araba Ìwó, congratulations. Gbogbo olówó in council, gbogbo àlejò, àwọn agbófinró, àwọn akọ̀ròyìn, a kí yín káàbọ̀ sí ìfilọ́lẹ̀ àkọ́kọ́ irú ẹ̀, ijó àṣà, ijó òrìṣà. Ijó òrìṣà ó jẹ́ ìfihàn, eléyìí ni àkọ́kọ́ ìfilọ́lẹ̀ rẹ̀ tí ọmọọba Fọláṣadé Adéyẹmí tó fi lọ́lẹ̀ ní ààfin Olóòkúta. Ìtàwọn onígẹ̀ẹ́sì ń pè ní test run, pé ká tiẹ̀ wò báwo ni ó ṣe máa rí tá a bá rí ṣe lọ́dún yìí àti ìdọ́dún tó ń bọ̀ á fi múlẹ̀ àwa institution kan ti institutionalize ẹ̀ á wọ calendar of event wa ní Òkúta. Tí gbogbo wa bá wò tá a bá wo Ṣàfù, ibi tí ètò ọrọ̀ ajé Nàìjíríà ń lọ àbí ti àgbáyé ó ti ń kúrò lórí ọ̀rọ̀ epo rọ̀bì nìkan o.
culture òun náà ti wọ́n fi ń rí foreign exchange tí ọba ṣe tẹsán yìí tó bá dáa tó bá máa di ọdún tó ń bọ̀ pẹ̀lú àtìlẹyìn gbogbo yìí à á fẹ́ mú àwọn òyìnbó aláwọ̀ funfun wá wo nǹkan tí à ń ṣe yìí so á di strong cultural tourism ní Kuta alùpùpù àdìkan ni ó jẹ́ nǹkan tí à ń ṣe tó fẹ̀ lójú tó tóbi tẹ́lẹ̀ nǹkan tó ti kún lónìí nìyẹn so ó ṣe wò yìí tó bá jẹ́ kùdìẹ̀kùdìẹ̀ ń bẹ̀ iná la fi pè ní pilot scheme test run àkọ́kọ́ ṣe irú ẹ̀ kò sẹ́ni tó máa ń ṣe nǹkan àkọ́kọ́ ṣe tó máa get accuracy pé 100% kò mẹ́hà kì í sí káàtì ẹ̀ tó wá sọ pé nǹkan tá a bá pè ní jó òrìṣà ibi tí àwọn onímọ̀lẹ́ ó ti sọ pé kílẹ̀ ń lọ ṣe bí jóòsà bẹ́ẹ̀ làwọn pásítọ̀ ló pe ọmọ òun gbọ́dọ̀ débẹ̀ ṣùgbọ́n eléyìí bí a ṣe ń tẹnu mọ́ ọba aládé nílẹ̀ Yorùbá àjẹọba nínú chọ́ọ̀chì o ọba aládé nílẹ̀ Yorùbá àjọba ní mọ́ṣáláṣí o Òkè Ọya mo máa ń tẹnu mọ́ Òkè Ọya náà ti ń jọba ní mọ́ṣáláṣí ilẹ̀ Ìgbò gan ọ̀jọba ní chọ́ọ̀chì so àṣà ìwé tíjọba sì fún gbogbo àwa lọ́ba látòrí bàbá Aláàfin torí bàbá Ọọ̀ni ìwé tó wà lọ́wọ́ wọn tó ń jẹ́ certificate of ṣọ̀tàn ọkọ síbẹ̀ maintenance of culture and tradition ká gbé àṣà àti ìṣe lárugẹ kò sí nǹkan tó kọ síbẹ̀ o àwa kì í jẹ́ emir nípa ìran Òwu kì í jẹ́ emir o ìran Òwu kì í jẹ́ bíṣọ̀bù àti kì í jẹ́ emir àṣà ni àjọba lé lórí ìjọba wọ́n fún wa ní ìwé tí fún gbogbo wa lábẹ́ ìṣàkóso ètò ìṣèjọba wọn ní àṣà ìṣe wọn kọ́ pé ẹ̀sìn ọba kì í ṣe olórí ẹ̀sìn olórí àṣà ni ọba àṣà náà tí nǹkan tí òfin àti ìṣẹ̀dálẹ̀ gbà wá láàyè láti ṣe là ń ṣe yìí àádẹ́ máa ṣe títí ní gbogbo ìgbà tá a bá wà ní orí ilẹ̀ yìí so mo fi àkókò yìí kí wa káàbọ̀ ètò yóò bẹ̀rẹ̀ ní pẹrẹwu ó ṣe ń bẹ̀rẹ̀ a ò ní kábàámọ̀ pé àwa o àwa tá a jọ péjú ṣe tọdún yìí àátúnjọ péjú ṣe ti ẹ̀mí a kí Ọ̀nìrìṣà bí wọ́n ṣe ń bá mójútó àṣà àti ìṣe ilẹ̀ Kóòtù Òjìrè ilẹ̀ Kóòtù Òjìrè ò ní dàrú ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí àjọyọ̀ kábíyèsí. méjì ló wú mi lórí níbí lè ní ń tẹ́ ẹ kọ́kọ́ sọ nígbà tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí pé ẹni tó bá jẹ ọba kì í ṣe tẹ̀sìn ó dẹ̀ jẹ́ ká mọ̀ pé ń tẹ́ ẹ gbé dání ti tàṣà ni tí èèyàn bá fẹ́ jẹ ọba yóò búra ní tìlànà ìbílẹ̀ ni ó jẹ́ pé
gbogbo tí a bá ń ṣe bẹ́ẹ̀ ká máa fi tàn pé ìlànà ìbílẹ̀ náà ni ó jẹ́. Mo dẹ̀ fẹ́ kí àwọn tó gbà pé omi tún wà lẹ́yìn tẹ́ wí ká kọ́ ṣe nínú tẹ́ ṣe yìí tẹ́ wí lè ní pé àwọn orí adé wa gbogbo nígbà pé tàṣà làwọn dúró fún. Èkejì, àṣà ò gbọ́dọ̀ jẹ́ tó parun. Ara àwọn ọ̀nà tí ò fi lè parun òun lẹ gbìyànjú lè ní. Ó lè jẹ́ káwọn bàbá orí adé gbogbo náà kí wọ́n ká kọ́ àṣà tẹ́ ṣe yìí pé láàfin wa gbogbo ọ̀nà tá a bá gbà tá a fi lè mọ̀ tí àṣà wa ò fi ní parun la gbọ́dọ̀ dá. Ní bí ọdún méjì sẹ́yìn, àwọn ọmọ wa wọ́n wà nínú àwọn ìpínlẹ̀ mẹ́ta tí wọ́n lọ sí Edinburgh. Nígbà tí wọ́n lọ, wọ́n níjọ́ mẹ́ta péré ni wọ́n lò náà. Wọ́n yá Edinburgh, wọ́n sì tàtú ń bẹ̀. Jọ́ kan tí wọ́n lò ń bẹ̀, àwọn ará Edinburgh wá dá wọn dúró fún 30 ọjọ́ ó lé kan 31 days. Ìgbọ̀ngàn tí wọ́n dá wọn dúró sí ó gba 120,000 èèyàn capacity ẹ̀ nìyẹn. Wọ́n wá ń fi £100 wò wọ́n every day for 31 days. Tá a bá sí nítorí wa kò tiẹ̀ ṣe é sọ iye tó jẹ́. Ó ju bọ́tẹ̀ẹ̀tì Nàìjíríà lọ́dún mẹ́ta lọ. So eléyìí já sí pé lórí àṣà àti ohun ìgbafẹ́ kò sí ní káàlẹ́ dàmbẹ̀. Ìjọba ó jèrè tiẹ̀, aráàlú ó jèrè tiẹ̀. Ẹ tiẹ̀ wo ṣé bọ́lá àṣà náà ni àtẹ̀sí lóró wọn. Lọ́dọọdún làwọn èèyàn lọ sí Mecca. It's religious tourism. Wọ́n lọ Jerusalem, tourism náà ni. Ìta àdẹ̀ ń ṣe bẹ́ẹ̀ lọ́dún tá a wà ẹ̀ tí ì bá ṣe ti COVID. Àwọn ará Mecca plan pé 100 million tourists làwọn gbà lálejò. Ní 2017, èmi mo wà Home Affairs. Àwọn tó lọ sí Mecca through government ó jẹ́ 936. Ṣùgbọ́n government kan ló sanwó wọn o. Àwa mọ́nítọ̀ ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun tó wà ní Mecca lọ́dún yìí wọ́n jẹ́ 3,620. Nínú 3,620 káwá ní 3,000 ni wọ́n ẹnì kọ̀ọ̀kan san 1.6 million naira láti wá gbà 1.5 million ni. Ó já sí pé 4.5 billion naira la contribute for that movement látọ̀sùn nìkan. Tó bá wá jẹ́ 100 million ẹ jẹ́ ká wòye tó já sí. Èyí làwọn náà wá rò nígbà yẹn pé ó yẹ kí ìjọba àbúrò Ọ̀ṣun náà wo ohun tá a lè ṣe. Àwọn kan wà tí wọ́n gbà pé orírun àwọn nílẹ̀ Yorùbá Ilé Ifẹ̀ ní kúkúrú. Wọ́n wà ní Brazil, wọ́n wà ní Trinidad and Tobago, wọ́n wà l'Amẹ́ríkà káàkiri bẹ́ẹ̀ ní Cuba. Bàbá wa Ọọ̀ni wọ́n ní 500 million ní Yorùbá tó wà ní gbogbo àgbáyé. 500 million. Tá a bá wá gbà pé 500 million yìí àwọn tó wà ní South West níbi tá a wà ní Nàìjíríà àkọjá 45 million or 40 million. Ó já sí pé more than 455 million ló wà outside Nigeria. Kí làwọn náà lè ṣe láti máa gbogbo àwọn èèyàn wálé lọ́dọọdún? Ó níjọba àpínlẹ̀ Ọ̀ṣun ṣe gbèrò pé kárílé Oòduà. Kárílé Oòduà tàpé ní Yorùbá traditional religion immersion pilgrimage. Ó jẹ́ ẹni tí a wò pé táwọn èèyàn tó ń lọ Mẹ́kà bá ń lọ Mẹ́kà, tẹ́ni tó lọ Jerusalem bá ń lọ Jerusalem, káwọn tí ó máa wá sí ilẹ̀ Oòduà náà máa wá bẹ́ẹ̀ lọ́dọọdún. Tá a bá wá rí 5 million péré nínú 450 tó ń wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́dọọdún, ká wá jèrè just $100 lórí ẹ̀. Ẹ wo ohun tí ó jẹ́ fún ìpínlẹ̀ Ọ̀ṣun. So ẹ̀yin bàbá orí adé gbogbo mo fàsìkò ìpè yìí kẹ́ bá ìjọba fọwọ́sowọ́pọ̀ lórí ọ̀rọ̀ culture and tourism, ọ̀rọ̀ àṣà àti ìgbafẹ́ fún ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀ṣun, fún ìlọsíwájú ìpínlẹ̀ Ọ̀ṣun. Gbogbo ohun táwọn náà bá lè ṣe gẹ́gẹ́ bí ìjọba náà làwọn náà ṣe láti rí pé àṣà àgbélárugẹ. Inú mi dùn púpọ̀
níbi oṣù kan sẹ́yìn níjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kéde pé ọ̀rọ̀ àdìrẹ tá à ń ṣètò ẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ó gbọ́dọ̀ jẹ́ tí yóò dọ̀rọ̀ ajé wa dáadáa. Mo kí ẹ̀yin bàbá tẹ́ ẹ jókòó, mo láyọ̀ láti rí yín báyìí o. Ẹ ṣeun pé ẹ ń gbé ìpínlẹ̀ Ọ̀ṣun lárugẹ tó àdìrẹ gbogbo yín wọ̀. So bàbá adúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ fún àtìlẹ́yìn ìjọba, fún ìbáfọwọ́sowọ́pọ̀ ìjọba àti fún gbé ẹ̀ ń gbé àṣà lárugẹ nígbà gbogbo. Lágbára Ọlọ́run àwọn alálẹ̀ ó dúró tì yín o. Ẹ̀yin bàbá orí adé mo kí yín o. Ẹ kú àtàárọ̀ àdúpẹ́ púpọ̀ ẹ ṣé o. Ojúbà pẹ́tẹ́ ọwọ́ òhù, ìsọ̀lá mojúbà pẹ́tẹ́ ẹsẹ̀, ìbà tẹ́lẹsẹ̀ tó òun tó dójúkú, ìbà bàbá mi Àrẹ̀mú òhù, ìbà ìyá mi àdùkọ́ mórí bá ọgbọ̀rọ̀, ìbà aládéládé mojúbà lọ́dọ̀ yìí òhù, ìbà babaláwo, ìbà àràbà, ìbà gbogbo lé nígbàlẹ̀ mórí bá ní ọ̀dọ̀ ajúni lọ. Ṣé ìbá aláṣẹ ní sí gàgà òhù? Ẹ wá bá wa ṣe rí wa má ò lè dá sí i. Ojú ìrè lẹ́ni ọ̀gọ̀ láyà mi ọ̀run, Ọbàtálá Elédùmarè, ọ̀run lọ́hùn ọba rẹ̀ṣẹ̀. Alẹ́ ní pọ̀ ọkọ̀ yìí mọ́jà oṣù mẹ́rin pẹ́kun ọkọ̀ òkè. Alágbára mọ́jà bàbá Ṣàngó fìrí lójú rí mú. Ṣùgbọ́n bínú bàbá Ọ̀rúnmìlà. À ń pè é láyé ọkọ̀ lálẹ́ ń pé. Ọkọ mi lọ bí àdá lọ́rùn kú ti jẹrẹ wọ́n mú rọ̀rùn ọkọ mi ọ̀gọ̀gọ̀ rúmọ̀rúmọ̀. Àṣà làwọn lójú ọkọ lálẹ́ ń pé ìgí dáríjọ nígbò òhù. Àwọn yóò máa gbọ́ ni wọ́n lọ fi wógó ìjọba gi nínú oko. Ilẹ̀ gbáríjọ láàrin ìlú Akínlábí olóró. Ṣé ni wọ́n lọ fọ̀gán sókiri inú oko? Àpélé òhù. À ń pè ní kẹlẹ́ bàbá onítòhù. Baálé mi ògún bàbá ni àtàbàbà ikú àpènà bàbá ògbéni. Ọlọ́mọ síkàtà bàbá àgbàdo. Ọ̀kan lórúgbà òòṣà náà ní ń bẹ lálejò ọ̀run. Òṣèlú fún ní bàbá wọn. Òkun ló lórí omi, ọ̀sà ló lórí odò. Ọbàtálá tó rí bí ìyá ẹ̀kọ́ òhun lẹ́lẹ́ dámọ́lẹ́jọ́ ẹjọ́ kú fọ́fọ́. Ògbólógbò ogun ti ń fọ̀ bí èèyàn. Ògbólógbò làṣàbẹ̀ ti lu kára bí ajere. Ọkọ mi ò bòrò gbọ̀nsẹ̀. Tí mẹ́sìn lẹ́mú labalábá abojú lágbárí. Akọ̀sù tí lé lọ́gbẹ̀lẹ̀. Akọ ẹran tí ìjẹ́wé gbégbé. Ọkọ mi náà ló gbé Èdùmàrè pín ayé ní ọgbọọgba. Ojíire àjíníkùtù ní gbìdí òhù. Ọkọ mi bó bá ti gbóhùn mi òdìdó wáyé wá jẹ́ mi. Kójú ojú kó gbàgbà òru. Ọkọ mi mú kìkìkì tí ìlò kìtán. Oníwèé mi orin mo fi ń ṣe bọnu. Mo gbọ́ lọ́jọ́ mo gbóòrùn mọ́lẹ̀ mi dé. Òòṣà ẹni làgbé gẹ́gẹ́. Mo gbóòrùn mọ́lẹ̀ mi dé. Òòṣà ẹni làgbé gẹ́gẹ́. Mo gbóòrùn mọ́lẹ̀ mi dé. Òòṣà ẹni. ẹsẹ̀ ẹ bá yẹ tí ẹ bá fún ẹ ní àtẹ́wọ́ tó yẹ ẹ bá fún ẹ ní àtẹ́wọ́ ẹ ṣe o. ẹ ṣe o.